Hello, ẹ̀yin èèyàn wa, ṣé dáadáa la bá wa kó àsán kó ara rẹ̀ kú gbogbo ẹ̀ kú rọ̀lẹ́ kú alẹ́ kú gbogbo ẹ̀ níbikíbi tẹ́ ti ń gbọ́ wa. Ẹ ṣé gan-an. Ẹ tún wá gbogbo nǹkan tó tún rájà ràn-ìràn pé APC ẹgbẹ́ burúkú ni, ẹgbẹ́ èṣù gbáà ni, kọ́tìsì burúkú ni APC. Wọ́n fi hàn wá wípé àṣé baba ńlá kọ́tìsì ni wọ́n. Association tó ń ṣe nìyẹn, APC yẹn. A mọ̀ pé gbogbo àwọn pátì lóríṣiríṣi wọ̀nyí pé ẹgbẹ́ Sátánì náà ṣe. Ẹgbẹ́ kówójẹ ni wọ́n. Ẹgbẹ́ pé ẹ jẹ́ ká jẹ gúdújẹrá ká má mọ̀ bóyá ìyà ń jẹ ọmọ ẹlòmíì. Àwọn nìkan ṣáá ni wọ́n gbé gbogbo wàhálà ilé ayé wọ́n gbèrú. Wọ́n láwọn ń jẹ ayé. Wọ́n mọ̀ wípé àwọn ń jẹ ìyà. Bàbá Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu nínú APC. APC tiẹ̀ ti dàrú already. Báwo ló ṣe fẹ́ dàrú? Nígbà tí wọ́n fi tọ́lọ́run ṣe. Tó jẹ́ pé gbogbo iṣẹ́ èṣù òun ló mú wọn lẹ́jẹ̀ láti máa ṣe. Ẹ ì tí ì rí nǹkan kan. Fúnra wọn ló máa fúnra wọn lóògùn jẹ. Mo ní kí ẹ má ṣòpò bá wọn jà. Ẹ má bá wọn jà o. Ẹ jẹ́ kó máa bá yí bẹ́ẹ̀ o. Wọ́n náà sáàkì bàbá Arẹ́gbẹ́ṣọlá kúrò nínú APC. Bí gbogbo àwọn tó kù ṣe náà ká eyín sókè. Wọ́n kẹ́nu sókè. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ìsọ̀wèrè, ìsọkúsọ, ìsọ̀rí burúkú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ìbára wọn ṣorí burúkú. Wọ́n wá ń bèèrè question lóríṣiríṣi pé bàbá Arẹ́gbẹ́ṣọlá, wọ́n nítorí pé bàbá Arẹ́gbẹ́ṣọlá àbí Arẹ́gbẹ́ṣọlá ó fún wọn lá advice. Wọ́n ṣe ní fún wọn wọ́n ní fún Tinubu lá advice pé kí ni wọ́n fẹ́ fún. Nígbà tí gbogbo wọn tó mọ̀ pé gbogbo iṣẹ́ ìkà ní gbogbo iṣẹ́ tó ń ṣe ní APC. Kò sí ni. Ọlọ́run gbọdọ̀ kọlù wọn. A kọlù kíní, a kọlù kejì, a kọlù gbogbo wọn, a dà wọ́n lélèrú. A sórí gbogbo wọn kodò because of iṣẹ́ ọwọ́ wọn. Òun ló ń tọ̀ wọ́n lẹ́yìn. Búburú tó ń ṣe nínú APC òun ló ń tọ̀ wọ́n lẹ́yìn. Yes na. Wọ́n ní bá ṣe ń yọ sólà ń yọgbọ́n. Gbogbo ìwà pálapàla tẹ́ ẹ̀ ń ṣe nínú APC gbogbo ẹ̀ ló ti hàn sí gbogbo aráyé. Tẹ́ ẹ bá jáwọ́, ẹnìkan lè máa fúnra yín ní ìbọn tẹ́ máa para yín pàkúpà nínú APC because àtorí gbogbo àtorí tútù gbogbo ẹ̀ lẹ ti ṣe ṣìkàṣìkà títí báyé wọn jẹ́ títí mẹ́jẹ yóò tẹ́tí ṣe. Báwo lẹ ṣe fẹ́ ṣe rere? Rádaràdá ti bá gbogbo wọn. Ẹ má ṣòpò bá wọn jà. Fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ́ o. Ẹ má ṣòpò bá wọn jà. Yes na. Bó ṣe pé bàbá Tinubu ní àwọn ọmọ ẹ̀ gbogbo àwọn tó ń kówó jẹ, tó ń kówó jẹ nínú APC, tó ń ba Nàìjíríà jẹ́. Ọlọ́run. Gbogbo wọn pátápátá. Wọ́n sá kúlòbá. Wọ́n sá lebélebé káàkiri. Wọ́n ṣe fẹ́ túbọ̀ bá ti ọmọnìkejì jẹ́. Wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ bá àwọn ọmọ Nàìjíríà jẹ́. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ó ti deposit ìyà fún wọn láti fọ́n wọn ní ìfun wọn. Wọ́n sọ pé kò sí bọ́n ṣe lè sọ pé àwa là ń pariwo. Àwọn èèyàn ní ebi ń pa àwọn. Mo ní ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ má wulẹ̀ sọ bẹ́ẹ̀. Àwọn gangan lè bí. Bẹ́ẹ̀ ṣe ń pariwo pé ebi ń pa àwọn gangan ọkàn wọn ò balẹ̀. Bọ́n ṣe ń jẹ báyìí. Àwọn náà ń gbé sí. Ìbànújẹ́ ti sorí àgbà wọn kodò. Níṣe lọ́kàn wọn ṣe gúle. Oúnjẹ náà tó ń jẹ àtàwọn rò pé àwọn ń jẹ wọ́n yó wọ́n gbádùn. Wọn kò lè bọ́ sí wọn kò lè kókó kò lè wọnú ẹ̀jẹ̀ àtomi ara wọn. Kò tí ẹ lè fún wọn lọ́kàn báyìí nítorí ṣe lọ́kàn wọn kò tó sókè. Wọ́n láwọn ò ní gbọ́. Wọ́n ò ní gbọ́ táwọn ọmọ Nàìjíríà tó ìtòhùn wọn ló fẹ́ máa ṣe. Kọ́ máa ṣe. Bọ́n ṣe ń ṣe lọ́lọ́run mú wọn. Bọ́n ṣe ń ṣe ìbàjẹ́ tó ń rò pé bóyá àwọn ọmọ Nàìjíríà náà ń ṣe. Ọlọ́run dẹ̀ mú wọn. Ọlọ́run mú wọn. Kí là ń sọ? Kí là ń wí? Kí Ọlọ́run kó má wò wá ràn.
kó túbọ̀ máa táṣìírí wọn. Àdúrà tá à ń gbà ni kó túbọ̀ máa táṣìírí wọn. Ọmọ Nàìjíríà ti ṣe gudugudu méje, wọ́n ti ṣe yẹ̀yà mẹ́fà, wọ́n ti pariwo síta. Wọ́n yarí pé kì í ṣe pé àwọn ò mọ gbogbo nǹkan rádaràda tẹ̀ ń ṣe káàkiri ìyẹn ara APC. Pé kì í ṣe gbogbo nǹkan ọ̀mọ̀ pé gbogbo aláàtí láàmọ̀ pé ó yẹ òṣì orí burúkú tẹ̀ ń ṣe. Torí ẹ̀ làwọn ọmọ ọlọ́mọ ṣe jáde gbogbo Nàìjíríà wọ́n kígbàjarè. Wọ́n kígbe pọ̀ Ọlọ́run pé kọ́ Ọlọ́run kó wá gbà wọ́n, kó wá yọ wọ́n kúrò nínú ọ̀fìn jàǹbá ìyà tí Tinubu kó wọn sí. Nígbà táwọn ẹni ẹlẹ́ni tán paruparu, ó ní ó sì o pé ibi táwọn forí tì làwọn forí tì, àwọn tí ẹni dá wọn lóhùn. Wọn ò ní dá wa lóhùn. Tẹ́ ẹ bá dá wa lóhùn, Ọlọ́run dá wa dá yín lóhùn pẹ̀lú ìwà búburú yín. Ó máa fi ìwà búburú yẹn wá fi kàn yín lábùkù láti wá fi kàn yín léèmọ̀. Ọlọ́run wá mọ̀, ó mọ̀ láti ṣe ìbàjẹ́ fún yín, san fún yín gẹ́gẹ́ bí ìbàjẹ́ gbogbo orí burúkú tẹ̀ ṣe fún àwọn mẹ̀kúnnù ní Nàìjíríà yìí. Wọ́n ní ẹni tí èèyàn bá rí mú, ó máa ń fi lọ́ Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run ló handle yín o, ẹ̀yin APC. Bàbá Tinubu ẹ kú iṣẹ́. Ẹ kú iṣẹ́ tẹ rò pé bóyá ẹ ń ṣiṣẹ́ ọpọlọ. Iṣẹ́ orí burúkú ẹ jẹ́ lọ bèrè lọ́wọ́ Ẹlẹ́dàá. Ẹ sọ fún pé kó fi hàn yín bó ṣe ń ṣèjọba. Ẹ̀yin lẹ fẹ́ ṣe, ẹ̀yin ló kàn. Kíkàn kí ló wá kàn yín sí i? Láti ṣe orí burúkú àti láti ṣe jàǹbá. Àbẹ́yìn ló kàn láti ṣe kìnnì torí gbogbo èyí tẹ́ ṣe ní Lagos State nígbà tẹ́ ṣe governor. Ìyẹn ò tán torí tẹ́ fi ìyà jẹ gbogbo àwọn ọmọ Èkó, àwọn ọmọ Lagos tẹ́ fi ìyà jẹ wọ́n. As if pé èèyàn ò tiẹ̀ tó yín. Pé kúkú fẹ́ lọ táṣìírí yín ní Federal. Ǹjẹ́ àṣírí yín ò ti tú? Ṣé ẹ rí pé àpọ́nlé lẹ fi ìpè tán pọ̀ yín lé ní Lagos State? Àṣé Federal lọ́lọ́run ní kẹ́ kúkú lọ táṣìírí yín tán kó kàn yín lábùkù. Ṣé ẹ rí pé ẹ ní integrity? Pẹ̀lú gbogbo wealth yín, pẹ̀lú gbogbo owó tẹ ní, pẹ̀lú gbogbo influence tẹ ní. Everywhere tẹ bá lọ báyìí, wọ́n máa ń kàn yín lábùkù ni. Àwọn ará àbùtán lọ ń ṣe meeting náà tẹ lọ. Wọ́n nígbà tẹ dé bẹ̀. Tọ́ ràn yín o nílùú ará àbùtán tọ́ náà ṣe meeting. Ẹ̀yin náà wá dìde láti Nàìjíríà torí iṣẹ́ ò ká yín lára. Ẹ wá lọ tún lọ kan àbùkù. Kò sí ìlú tẹ dé tẹ́ kan àbùkù. Tán sọ pé kíni. Àbá Ọ̀nànúgà ló kúkú sọ nígbà tán dé bẹ̀. Ìtìjú àti wọ́n ò rí ibi fojú sí. Instead kò jẹ́ pé governor kó yẹ kí wọ́n tú yáyá kan wá pàdé ìfọwọ́. Deputy governor náà sọ pé kán lọ pàdé. Wọ́n tún dé bẹ̀ wọ́n ti bóyá náà tẹ̀ré àga jù. Wọ́n fún yín lága tẹ fi jókòó. Wọ́n lábùkù àti ìtìjú lè bá dé láti ìlú yẹn. Títí dé rè wọ́n bèèrè question yẹn. Mi ò rò pé ẹ ti answer gbogbo question yẹn tó ń bèèrè lọ́wọ́ yín. Kí lẹ wá lọ? Àwọn ọmọ Nàìjíríà ní kí lẹ wá lọ. Wọ́n ò tí kàn yín lábùkù. Àbùkù olóròǹbó onípáálí dọ́sìn. Láwẹ́láwẹ́ òun náà fún yín kẹ́ tó dé. Ẹ rò pé àgbọ̀ ni. A gbọ́ gbogbo àṣírí yín tó tú. Bẹ́ ṣe ń kàbùkù káàkiri. Ṣé ẹ mọ̀ pé nígbà tẹ́ fi tọ́ Ọlọ́run ṣúwájú? Kò sí ní tẹ́ bá allow ìjọba Ọlọ́run nínú ìjọba yín. Ẹ rí pé ẹ̀kan máa ṣe gbogbo ẹ̀ pátápátá everybody náà wọ́n máa fún yín lọ́wọ́. But ọwọ́ tẹ́ dẹ̀ ní àárí irú ọ̀wọ̀ yẹn. Instead of that, gbogbo èèyàn ń ṣépè fún yín pé kí lẹ wá lọ sọ́hùn. Àwọn ogun ọ̀run ń ṣépè fún yín. Àwọn áńgẹ́lì ń ṣépè fún yín. Gbogbo ayé ń ṣépè fún yín. Báwo lẹ ṣe fẹ́ rójú tu ìgbésí ayé ìjọba tẹ́ ẹ̀ ń ṣe? Ó yẹ kó rí bẹ́ẹ̀ náà. Tẹ́ ẹ bá ṣọ́ ara, ẹ máa kàn nínú yín. Bẹ́ẹ̀ ni lágbára Kristi. Bẹ́ ṣe ń fìyà jẹ wá yìí. Bẹ́ ṣe ń fìyà jẹ bí gbogbo ẹ̀yin APC bẹ́ ṣe ń fìyà jẹ gbogbo mẹ̀kúnnù, gbogbo àwọn ọmọ Nàìjíríà. Lágbára Ọlọ́run ẹ máa kàn nínú yín. Ẹ máa bá lọ. Ẹ ń sáàkì ara yín lóríṣiríṣi. Wọ́n ti sáàkì bàbá títí ẹ̀ náà bàbá. Ẹ ti sáàkì. Gbogbo yín pátápátá ń táṣìírí ara yín. Àṣírí yín ò tí ì tú. Bàbá Arẹ́gbẹ́ṣọlá tẹ́ wá sí táṣìírí. Bàbá Arẹ́gbẹ́ṣọlá bó ṣe ń táṣìírí yín lẹ́yìn náà tú. Ẹ bẹ̀rẹ̀ sí ní. Tí ì dákan mọ̀. Kòbókò láti ọ̀dọ̀ ọ̀run náà máa fi gbogbo yín. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Èyí Wike tó ń ṣe wékèwèké tó ń ṣe wékèwèké. Ìdájọ́ Ọlọ́run ò tiẹ̀ tí ì dé báyìí. Ìyẹn Wike lénìí, Wike lọ́la, Wike lénìí. Ìbábòsí tó pa Wike àti bàbá Tinubu.
Bóun náà ló ń lọ yìí. Ah! Ẹgba Wike ń bọ̀. Kì í ṣe pé ẹgbẹ́ ẹ ń bọ̀. Agbára Ọlọ́run. Ó di dandan. Gbogbo ẹni tó bá ṣe nǹkan tó ojú rere rí, tó ṣe nǹkan tí èèyàn ò ṣe rí, ojú á rí nǹkan tí ojú ò rí, ṣé tí tẹ́lẹ̀ kan. Ẹ ríran wò ẹ̀yin ará APC, ẹ̀yin ìka burúkú yìí. Ọlọ́run ló máa bá iṣẹ́ yín jẹ́. Agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn wa, ẹ bá fi ìtókù sí comment section. Ẹ ṣé gan. Ẹ má ní bóyá tèmi ó pọ̀. Torí inú ń bí mi. The way tí mo ti fi ń gbọ́ gbogbo nǹkan tí Tinubu ṣe, tó ṣe gbogbo wọn ṣe, gbogbo pátápátá, owó lè wú. Ọ̀kan náà ni gbogbo. Ìkan ò fọ́kan nù. Ẹ jẹ́ bá fi ìtókù sí comment section. Ẹ bá subscribe, kí ẹ bá wa share, kí ẹ bá love. Ọlọ́run á rán mi lọ́wọ́. Ẹ ṣé tẹ́tí sí wa. Bye.